àmín. Bàbá wa oníkòkí àbùkòkí akíndọ̀bì ní sàdúrà fún ni lágbára Ọlọ́run ẹ̀ sì ní jẹ́ tán. àmín. Ọba ní ìjẹ́ tán ni ìran rẹ̀ ọjọ́ pamọ́. Àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ò débẹ̀. Bàbá wọn oníkòkí àbùkòkí àtòun níta ajókòtì ẹ̀ ní jẹ́ tán. àmín. Ọmọ àrọ́mọdọ́mọ wọ́n tún máa débẹ̀. Ayé ìyàwó náà wọ́n ìjókòó mbẹ̀. àmín. Ẹ lápẹ̀ sáámi yẹ kàn fọ́ bá. àmín. Àwọn àfáà wa àgbà àwọn nìyí ẹ̀rí àwọn aráyé sá yìí àwọn ọmọ ọgbẹ́ kankan ṣe nínú ayé aráyé sá ni wọ́n ọmọ yìí má sùn àwọn àfáà nìyí. Rijalullahi qawmun atahum. Àwẹ̀ ti gbé amúgbàtà àyà lójú ká máa jẹun lójú ọ̀nà. Awamir rabbihim bi jami' juhudi. Ọjọ́ bó ti di fẹ́lẹ́fẹ́lẹ́ ń bọ́ bá sí fún mẹ́fà pọ̀ báyìí kí jẹ́ tán. Wa